àìmọye àwọn tó obìnrin tó ń dá ọmọ tọ́. We give kudos to you that you stood by your daughter. Ṣùgbọ́n àsìkò wá tó ó yẹ kí ẹ fi àyè ìjà sílẹ̀ bó ti wù kó rí. Ọlọ́run ló fún yín tọ́nà àwọn kì í ṣẹ̀yìn kì í ṣagbára yín wípé ẹ tọ́ ọmọ yẹn ó yàn ó yanjú. Agbára yín kọ́ náà, it's not by your power, it's not by your might, it's not because you are this, you are that. Àánú Ọlọ́run lè rí gbà. Àmúyẹ àwọn tó famous jù yín lọ tí wọ́n rọ́mọ tọ́ tí wọ́n yanjú. Fòní yìí popularity wa lónìí, gbogbo bá a ṣe tó lónìí, gbogbo bá a ṣe jẹ́, gbogbo ọ̀rọ̀ tá a ní, ayé ń wárí fún wa, ọ̀run wárí fún wa, gbogbo ẹ̀ máa dópin o. Ó máa dópin o. Ó máa kú Ayọ̀mí, á kú Ayọ̀mí kú nìkan àtòun àtiwá ẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, my dearest sister, ẹ lọ ṣàtúnṣe o. Torí pé àwọn family bàbá Ayọ̀mí kún, wọn ò ní fojú rẹ̀ wò yín bó ti wò ó mọ́. Wọn ò ní fojú rẹ̀ wò yín. Aṣọ ànùdí, èèyàn mẹ́rin lè ọ̀fẹ́ máa fìdí hàn. Lóòótọ́, a lot of people are hailing you. Lábẹ́ àwọn tó ń ṣe oríṣiríṣi nípa àwọn tó ń sọ oríṣiríṣi nípa yẹn, àwọn péjì mi máa wo àwọn kọ́mẹ̀ntì mi lọ rẹ́gbẹ́dẹ́. Àwọn tó ṣe wípé ìgbé ayé wọn burú ju ti yín lọ, past wọn bad. Àwọn ló kún rí péjì yẹn tá máa ṣe hey good, I can't wait kí bàbá àwọn ọmọ mi, kí Ọlọ́run ràn mí lọ́wọ́ kó ṣe kíní báyìí. Mi ò ní pé ọkọ mi sí, mi ní pé bàbá àwọn ọmọ yẹn síbẹ̀. Ojú wọn ló máa ṣá máa pẹ́pẹ́ dem lábẹ́lẹ̀. Who does that? Ìmọ̀ ìyá gbọ́ bẹ́ ṣe lọ o gbogbo èèyàn ọmọ Nàìjíríà lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. Ìwọ ọ̀rọ̀ mọ̀mọ̀ kúnnú fọ́nrán ọ̀rọ̀ mọ̀mọ̀ lágbára o. Ìwọ àti gbọ́rọ̀ nípa ọ̀rọ̀ ó ṣẹlẹ̀ lórí Tọ́pẹ́ Àlàbí. Ìyá àtọmọ wa yé mọ̀mọ̀ lágbára. Ìwà gbọ́hun yẹ̀yẹ́ sọ nínú fọ́nrán. Ìgbọ́ ọ̀rọ̀ mọ̀mọ̀ kúnnú rẹ̀ o. Ṣé wá rí gbogbo ọ̀rọ̀ mọ̀mọ̀ sọ nínú fọ́nrán? Ọ̀rọ̀ àṣírí mọ̀mọ̀ ni. Tí gbọ́ ìwáyà gbọ́rọ̀ ń bẹ. Ìmọ̀ gbàgbé pórí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà. Kí a bá wa subscribe sórí ètò kíyìn náà kí a jàǹfààní bàbá tó ṣe é mú wá fún yín olólùfẹ́ rí a. Ìwọ ṣe rí bí ọ̀rọ̀ Nàìjíríà dé dúró bẹ́ẹ̀. Yé mọ̀mọ̀ ti kọjá kankan àjúwe ọ̀rọ̀ fún nìyẹn. Ṣé ló yẹ kí gbogbo orí a ká fojú ara rẹ̀ a rí ká fi tí ara rẹ̀ a gbọ́ bí ṣe lọ. Ìmọ̀mọ̀ gbé kúrò ń bẹ́ ò kí n ṣí ẹ̀ fọ́nrán káàkiri gbogbo àgbáyé. Kàn tètè mọ̀ ń pa fọ́nrán kàn náà gbọ́n pa rẹ̀. Ìyẹn náà bá fẹ́ sọ kí n sọ sápò kọ́mẹ́ǹtì. Ìwọ ìwáyà gbọ́rọ̀ ń bẹ. Tí generation tó ń hèlì yín lónìí, tí generation tó ń ṣe ṣàdánkátà yín lónìí, tí gbogbo àwọn tó ń ṣe mọ́mì our mommy, she will not talk, I trust my mommy, àìṣe kìnnìkan tí gbogbo wọn ò ní sí mọ́. Ṣùgbọ́n generation Ayọ̀mí kún máa wá wà. Íńtánẹ̀tì àwa máa gbé gbogbo rádaràjà játijàti táwọn èèyàn ń sọ. Kí ṣe kó tó dáa mà? Ilé èèyàn lèyàn ti ń jẹ èkúté onídodo. Ilé èèyàn lèyàn ti ń jẹ èkúté onídodo. You are not going to be the first person to dá ọmọ tọ́ láyé, and you are not going to be the last person. Ìgbọ́ ìyára mi tá a bá yí ká mọ̀ tẹ́tí sọ̀rọ̀ tí yèyé sọ òtítọ́ ọ̀rọ̀ mọ̀ ni. Wọ́n yí orúkọ rere mọ̀mọ̀ sàn ju wúrà òun fàdákà mọ̀mọ̀ lọ. Ṣé mọ̀ yí tá a bá yí ká worú ènìyàn tí àǹtí Tọ́pẹ́ Àlàbí dẹ́? Ó mọ̀mọ̀ dàbí aṣọ funfun mọ̀ ni. Tẹ́pọ̀ ó mọ̀ gbúdọ̀ ta sáà láàrin ọmọ ni o. Torí àríkọ́gbọ́n ènìyàn mọ̀ ní àǹtí Tọ́pẹ́ Àlàbí mọ̀mọ̀ jẹ́ o fún gbogbo àgbáyé. Ìwọ ní tó wáyà gbọ́rọ̀ tí mọ̀mọ́ sọ. Torí ìwà èèyàn bá wúlé ní ṣe tòní nìkan ló mọ̀ o torí ọ̀la náà ni. Mọ̀mọ́ sọ àwọn mistake kan táǹtí Tọ́pẹ́ Àlàbí ṣe lórí ìgbésẹ̀ ó gbé. Tábáyé ká dẹ̀rù ọ̀rọ̀ dáadáa àmọ́ yìí ń mọ̀mọ́ sọ pọ́ìntì wà níbẹ̀. So why can't you fi gbogbo ẹ̀ sílẹ̀ fọlọ́run? Èmi mọ̀ pé tẹ́ ẹ bá pe ọmọ yìí gẹ́gẹ́ bí ìyá, kẹ́ ẹ pé jókòó, kẹ́ ẹ bá sọ ètò ìjòòtọ́ ọ̀rọ̀ pé wá ọ̀rọ̀ oníkọ́ ọ̀rọ̀ ńlá ni. Torí ohun gbogbo tá a bá ṣe lónìí ìtàn ló máa padà dà. Nígbà tẹ́ ẹ bá ní sí mọ́, kí lè wá fẹ́ kọ́mọ yìí máa face? Kí lè fẹ́ káwọn ọmọ yín kó máa face?
ojú wo lẹ fẹ́ kí àwọn ọmọ yín kó máa fi wo ọ̀rọ̀ yẹn lẹ́yìn wá ọ̀la? Gbogbo àwọn tí ò tó sọ dá sọ̀rọ̀ yín, àwọn tí gbèsè ayé wọn dẹ́tì ju ti yín lọ, wọ́n wá ń jáde wọ́n tọ́ oríkì wọn kàn ń tòtòkùtò lẹ́nu. They may be siding you today, Sister Tope. Don't be carried away with praises of men. Don't be carried away. I'm not here to condemn you. I'm not here to castigate you. I'm not here. Who am I? You are a sister to me. Bẹ́ẹ̀ bá máa jù mí lọ bí oṣù mélòó kan lọ́wọ́ mi ni, tàbí ó pọ̀ jù náà wọn ò rí wẹ̀rí bóyá ọdún kan. So you are my sister. I'm not here to blame you. Obìnrin dẹ̀ ni mí. Mo ní láti support yín, but lórí eléyìí tó ṣẹlẹ̀, ojú tèmi fi wò ó, kò dá òkú jẹ́ káàtó mà. Mo dẹ̀ fẹ́ kẹ́ bẹ Ọlọ́run kẹ́ bẹ Ọlọ́run k'Ọlọ́run fún yín ní oore ọ̀fẹ́ láti ṣe àtúnṣe àárín yẹn. Torí òní kọ́ torí ọ̀la. If you love your daughter, tó bá ṣe pé nítòótọ́ ẹ fẹ́ràn Ayọ̀míkún, ó yẹ kẹ́ fẹ́ràn ẹ̀, kẹ́ fẹ́ràn ọjọ́ ọ̀la ẹ̀. Kẹ́ fẹ́ràn Ayọ̀míkún, kẹ́ tún fẹ́ràn ẹ̀ títí di ọjọ́ ọ̀la, títí di ìgbà tí ẹ má dàgbà tẹ́ ẹ dògbó tẹ́ ẹ fi òun nìkan sílẹ̀ láyé, kí ìfẹ́ yẹn kó continue. Ẹ má. Who does that? You are a Christian, ẹ kì í ṣe aláìgbàgbọ́. Majority àwọn tó dẹ̀ ń hèlì yín gbogbo wọ̀nyí, they are unbelievers. They are unbelievers. Please, my sister, ẹ lọ ṣàtúnṣe o. Ẹ má sọ pé ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ rúnrún ni o. Because I'm not siding you now. Ẹ má sọ wípé báwo tèmi báwo. Ẹ lọ ṣàtúnṣe o. Gbogbo ọ̀nà tí a bá lè gbà, ó ní kẹ́ lọ fi ṣàtúnṣe. Gbogbo àwọn ó dá gan tó kinní tó ń ṣe kí mélòó ni wọ́n gbọ́mọ wọn sórí kinní tó ń bẹ̀ sí ní tó ń drag àwọn ọmọ wọn for what? Why tó bá pẹ́ nífẹ̀ẹ́ ọmọ yín ni ṣé máa gbọ́mọ síta kó máa drag ọmọ yín? Kó máa drag paternity ọmọ yín for what? Nítorí kíni? Kí lẹ fẹ́ proof ayé? You are not the first person tó máa dánmọ tọ́. You are not going to be the last person. Èmi náà dánmọ tọ́ bí ni. Àbí òye ń sì báyìí. Olúkálùkù ló ní ìdọ̀tí ẹ̀ lábẹ́lẹ̀. You don't need to bring your own outside. For what? Ẹ má fi ìkanra ìyàtẹ̀ jẹ ohun tó ju yín rí. Ẹ má jẹ́ kó má bà future ọmọ yẹn jẹ́ o. Mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín. Tọ́dẹ bá rò ṣẹ́ rò yá ni. Kódà kò ní fún ẹnikẹ́ni nínú ẹran tó pa nínú igbó. Ṣùgbọ́n ọdọ kì í rò ó. Ẹ má rò ó. Ẹ má rò àtọ̀. Ṣé kò yẹ yín sí báyìí? Ọlọ́run ló fún yín ní Ayọ̀míkún tọ́. Ó dẹ̀ jẹ́ kí ẹ jèrè lórí ẹ̀. Lóòótọ́, ká ní kọ́kọ́ ṣẹlẹ̀ sọ́mọ yẹn ni. Kò sẹ́ni tó máa sọ pé ó ní bàbá kan síbì kan. Àbí òye ń sì báyìí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run tó ní gbogbo ògo. Òun ló fún yín ní Ayọ̀míkún tọ́. Kì í ṣe agbára yín. Kì í ṣe bẹ́ẹ̀ ṣe tó. Tẹ́ ẹ bá tọ́ tí ò gbẹ̀ kọ̀ọ̀kan. Tó yàyàkuyà tó yọ ọmọkọmọ kí lẹ fẹ́ ṣe sí? You can't do nothing. But torí pé Ọlọ́run ṣàánú ayé ẹ̀rọ àánú gbà lábẹ́ igi àánú. Òun ló jẹ́ kí ọmọ yẹn kó yanjú. Àdúrà yín gbà. Ẹni tó bá mọ ẹni tí kòkó ẹ̀ bá yé wọn lòun ló mọ̀ ọ́ lọ. Àdúrà yín gbà. Kí lẹ dẹ̀ wá fẹ́ gbà sí? Ó yẹ kẹ́ dá gbogbo ògo padà sọ́dọ̀ ẹni tó ní ògo ni. Ṣùgbọ́n ṣe rí àṣeyọrí eléyìí báyìí sí, ó ti wá ní kọ́lọ́fín nínú. Àṣeyọrí tó bá ti mú kẹ́ gbogbo ẹnu máa kún ẹni tó yẹ kó sọ̀rọ̀ sí ẹni tó yẹ kó sọ̀rọ̀ sí tí ogun wọn jáde tó ń ṣe yẹ̀yẹ̀ tó ń ṣe hùn tó ń ṣe ibi kinní kan. No, it's not good. Kó dá mà. Kó dá. Torí tí Ọlọ́run mo fi Kristi ọmọ Ọlọ́run mo fi bẹ̀ yín Sister Tope. Mo fi Ọlọ́run tẹ́ ẹ sọ pé ó pè yín tó wọ́n yín níṣẹ́ yìí mo fi bẹ̀ yín o. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ogun mi. Kí gbogbo àwọn tó kóra wọn síta bíi kíní wọn tó sọ yín di ìjẹ. Wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n fi yín powó kiri lórí social media. Wọ́n fi ayé ọmọ yín pa owó. Kójú kó bá wọlé kó wà nǹkan mi sọ. Kó bá wọlé kó wà nǹkan mi sọ. Ẹ jọ̀ọ́ ẹ má dúró ní dúró pé I trust my mommy. Mi mommy Tope Alabi. She will not come out. Let them be ranting. Ẹ má dúró lórí yẹn o. Ṣé mo nígbà ìgbà ọ̀rọ̀ Yínká Aláṣeyọrí ẹ wo bọ́n ṣe drag yín látòkè like I better pass my neighbor generator. Ẹ wo bọ́n ṣe drag yín eventually ẹ padà jáde síta ọ̀rọ̀ yẹn die down.
ẹ wá bẹ́ẹ̀ ṣe máa ṣe léyìí náà o. This has to be, it has, oh my God, ẹ wá bẹ́ẹ̀ ṣe máa ṣe léyìí sísá Tọ́pẹ́ o, ń ká mi lára ni o. Torí ọ̀rọ̀ ṣùnùkùn lọ̀rọ̀ yìí, ojú ṣùnùkùn là á fi wò ó. Ìlú gángan dẹ ni ibi tó kọjú sí àwọn kan, ọ̀tọ̀ níbi tó kọ sẹ́lòmíì, ibi tó kọ sọ́pọ̀lọpọ̀ ìsìn òní ló kọ sí wọn tí wọ́n ń wò, wọn ò wo ọ̀la, wọn ò wo ọjọ́ ọ̀la Ayọ̀míkún, wọn ò wo ọjọ́ ọ̀la Ayọ̀míkún, because of your popularity, because of the love everybody has for you. Òun sentiment ló pọ̀ ní gbogbo nǹkan tẹ́lẹ̀ táwọn tó ń bọ́ síta tí wọ́n ń gbè lẹ́yìn yìí, sentiment ni o. Èmi ò bá yín, mi ò sọ wípé ní tí bàbá Ayọ̀míkún ṣe mi ò ló dá o, ẹ má ṣì mí gbọ́ o. Kẹ́yìn agbọ̀rọ̀ mi rò, ẹ̀yin agbọ̀rọ̀ dùn, ẹ̀yin online in-laws, kẹ́ tó tún jáde wá bá mi, bẹ́ẹ̀ bá jáde wá bá mi, ẹ bá mi lé bí ìbọn ni mo wà, ẹ bá mi lé, torí ẹ̀yin kan ni mò ń bá sọ̀rọ̀, Sister Tọ́pẹ́ Àlàbí àti ọmọ ẹ̀ ni mò ń bá sọ̀rọ̀. So ẹnikẹ́ni nínú ẹ̀yin online in-law tẹ́ bá jáde sí mi, tí bá mi sọ gọ́tà dọ̀tí, ẹ gbọ́ gbà lẹ́yìn ọrùn yín, ẹ máa gbà lẹ́yìn gbogbo ẹ̀yin olùtọ́kù tó máa rí màá tọ́pù gbogbo wọ̀nyí. Tẹ́ ń fàyọ ọmọ ọlọ́mọ, tẹ́ fi ń pawó lórí social media. If you come for me, if you come for me, read my lips. Tí ayé ìgbésí ayé ò bá ní bàjẹ́ sí mi lọ́wọ́, kò jẹ́ ká máa wò. Ẹ má mà bínú sí mi o, gbogbo yín ará mi, gbogbo yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé. Bí mo mọ̀ sí wọlé mọ́ ló yẹ kí mi kí n, ṣùgbọ́n ọ̀rọ̀ ló ká mi lára. Mo kí gbogbo yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà o, mo kí gbogbo yín olólùfẹ́ rẹ̀ níbikíbi tí ẹ̀ ń gbọ́ wa, níbikíbi tí ẹ̀ ń wò wá. Bí ẹ̀ ṣe bá wa subscribe sórí channel wa, bí ẹ̀ ṣe bá wa wò, bí ẹ̀ ṣe bá wa share rẹ̀. Lágbára Ọlọ́run Elédùmarè, etí tí ẹ̀ fi ń gbọ́ wa, etí náà mi àdí. Ojú tí ẹ̀ fi ń wò wá, ojú náà mi àfọ́. Oréré bí ìyé létí yín mi àgbọ́ o. Ìwọ ibi ọ̀rọ̀ níbi ó mọ̀mọ́ forí sọ mọ́ níyé o. Bí bá tó ṣe lọ lórí ọ̀rọ̀ àǹtí Tọ́pẹ́ Àlàbí, àtúnjẹ́ kí a gbọ́. Ìwọ ìmọ̀gbé kúrò ń bẹ̀. Fáfàní yìí tètè subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà, subscribe sórí rẹ̀. Ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán ìléyìnbó pé ní notification bell. Ìmọ̀ ọ̀tẹ̀ kí wọ́n notification bell yín sílẹ̀. Kí yín náà jàǹfààní bàbá tó ṣe é mú fọ́nrán wá fún gbogbo èèyàn olólùfẹ́ rẹ̀ àti fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà. Ìwọ ìmọ̀mọ̀ gbé kúrò ń bẹ̀ o. Kí a wò try, kí a wò tán, kí a like rẹ̀, kí a comment, kí n share fọ́nrán káàkiri gbogbo àgbáyé. Kó kan gbogbo àwọn tètè gbọ́, kó kan lára. Kí n tó bá wa pàdé nínú next video tá a fẹ́ mú wá sí etí gbọ̀yìn. Ire o, ó dìgbà.